sọ nípa rẹ̀ kákọ́ lọ suratul fajr ọlọ́run ní wal fajr ọlọ́run ní mo fi àfẹ́mọ́jú òun fi búra wa layalin ashr òun tún wá fi ọjọ́ mẹ́wàá kan òun fi búra torí láìlú yẹn wọ́n máa lu láìlú fún kí ni ọjọ́ sọ̀rọ̀ ní pé òun kọ́ ni àwọn afọ́ gbogbo ọjọ́ yẹn ni gbogbo ọjọ́ yẹn ni ọlọ́run kan lo òun bẹ̀ ni sọ táwọn afọ́ sọ nípa tẹ̀síìlì yẹn kí wàá ní ọjọ́ mẹ́wàá wo ni ọlọ́run wá ń sọ mẹ́wàá àwọn afọ́ àti àwọn kan ní pé ọjọ́ mẹ́wàá tó parí oṣù Ramadan àwọn kan ní rọ ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah ni èyí tó wọlé jù náà ní kíni ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òun náà ni àyà tó wà mẹ́rin sọ fún wa ní tú fún wa owó ti wá nísìn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òun ni ọlọ́run fi búra ń bẹ̀rẹ̀ pé òun fi búra ọlọ́run ò sì ní fi kankan búra náà creations tó dá òun fi búra àyàfi kí nǹkan yẹn nǹkan tó dá àyàfi kí nǹkan yẹn ní ọlá special ló fi búra ó ti ṣe so kí nǹkan yẹn ní ọlá kan tó special wọn fi búra nígbà yìí àwọn pé ìparí oṣù Ramadan náà òun náà ní ọlá a fi máa ń lọ ìtìká à ń wá kí ni a fi ń wá oṣù òru ọjọ́ kan tó yẹ pé ọlọ́run ní pé òun yẹn ní ọlá ẹgbẹ̀rún oṣù lọ nínú àwọn méjì nínú ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah mẹ́wàá oṣù Dhul-Hijjah àti mẹ́wàá ká fi wá ọjọ́ kan tí ń ṣe Laylatul Qadr èwo ni ó ń lọ́lá ju àwọn afáàsọ nípa rẹ̀ etí mo fẹ́ sọ fún wa náà ní ọ̀rọ̀ tí Sheikh mi Walid Sa'adan hafidhahullahu ta'ala kó bá ní kẹ́wọ́n kó bá ní jẹ́ ká ní wọn pẹ̀lú dáadáa wọ́n ní àwọn náà wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ti sọ tọ́pìkì yẹn ni wọ́n ní àfáwà Sheikh wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala so wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ pé èyí tí kálukú wọn ló ní ọlá àti wọn lọ́tọ̀ ọlá ìkẹ́dù tí mẹ́wàá yẹn mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah ó ní ọlá ju oṣù mẹ́wàá tó parí oṣù Ramadan lọ bákan náà mẹ́wàá tó parí oṣù Ramadan náà ó náà ní ọlá ju mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Ramadan lọ bó wà ní sáájẹ́ mẹ́wàá tó parí oṣù Ramadan yẹn ọlá tòun tiẹ̀ ó wà pẹ̀lú pé òru ni pé òru la fi ń wá láti lọ ìtìká òru gẹ́gẹ́ ló jẹ́ òru gẹ́gẹ́ òru yẹn ló fi ní ọlá ju mẹ́wàá Dhul-Hijjah lọ wá ní mẹ́wàá ti Dhul-Hijjah òun fi ojúmọ́mọ́ lọ́lá ju oṣù mẹ́wàá ti parí oṣù Ramadan lọ ó yí bá ní sìn ó ti yé kò sí jáde bẹ́ẹ̀ kálukú wọn ló ní ọlá ju àwọn lọ bí wọ́n ṣe pín ọlá yẹn kan ní kò jọra wọn òru ti bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òun ní ọlá ó ní ọlá ju oṣù mẹ́wàá tó parí oṣù Ramadan lọ níbàámu sí ojúmọ́mọ́ rẹ̀ bákan náà mẹ́wàá tó parí oṣù Ramadan yẹn náà òun náà ní ọlá ju kíni ju